ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú lórílẹ̀‐èdè yìí tó tún ti fìgbà kan gbé igbá àdìbò ààrẹ lórílẹ̀‐èdè yìí yóò Gbénga Ọláwépọ̀ Hashim ó mà ti tú àṣírí ohun tó ṣẹlẹ̀ níwọ̀n ọdún 2010 lásìkò tí ààrẹ orílẹ̀‐èdè yìí nígbà náà olóògbé Umar Musa Yar'Adua tó kú lójijì tí ó sì jẹ́ kó di mọ̀ wípé bí aago kan òru ni lòun wà lọ́dọ̀ olórí orílẹ̀‐èdè tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Ibrahim Babangida tí àwọn jọ ń ṣe ìpàdé lórí ọ̀rọ̀ Yar'Adua àti olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó náà jẹ́ ààrẹ orílẹ̀‐èdè tẹ́lẹ̀. ǹjẹ́ kí ló dé tí Gbénga Ọláwépọ̀ Hashim tó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ yìí? Nítorí ìwé ìtàn ìgbésí ayé Ibrahim Babangida tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde lọ́sẹ̀ tí ó kọjá yìí, èyí tó pè ní A Journey in Service, níbi tó ti tú àṣírí wípé ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá àná olóògbé Mashood Kashimawo Ọláwálé Abíọ́lá MKO Abíọ́lá ni ó jáwé olúborí nínú ètò ìdìbò June 12 ọdún 1993, ṣùgbọ́n tí Babangida tó ń jẹ́ kó di mọ̀ pé òun kábàámọ̀ òun fagilé ètò ìdìbò náà tó sì ń fọgbọ́n tọrọ àforíjì. ọ̀rọ̀ yìí gan ni Gbénga Ọláwépọ̀ Hashim tó súnmọ́ Babangida ló máa fèsì sí. ó kàn sára sí Babangida wípé bó tiẹ̀ ṣe lè gbé ìgbésẹ̀ láti tọrọ àforíjì ó ló fi hàn gẹ́gẹ́ bí èèyàn dáadáa àti aṣíwájú rere. ó lọ́pọ̀ àwọn aṣíwájú àtàlágbà Nàìjíríà ló ti hùwà bàjẹ́ púpọ̀, ṣùgbọ́n tí wọn fi ọjọ́ kan tí wọn kò fi tọrọ àforíjì tí wọn kò sì lè gbà pé àwọn jẹ̀bi gẹ́gẹ́ bí Babangida ṣe yìí. Gbénga Ọláwépọ̀ Hashim wà ní ọ̀pọ̀ nǹkan ni Babangida ti ṣe fún ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè táwọn èèyàn mọ̀, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ June 12 ni wọ́n fi ń bá gbogbo ẹ̀ jẹ́. Gbénga Ọláwépọ̀ Hashim ní lásìkò tí wàhálà òṣèlú fẹ́ ṣẹlẹ̀ lọ́dún 2010 nígbà tí olóògbé Yar'Adua tó kú tí wọn kò fẹ́ kí ọ̀mọ̀wé Goodluck Jonathan gbákejì ẹ̀ kó bọ́ síbẹ̀, ó láwọn èèyàn mà ṣírí pé Babangida òun gan ló wà lẹ́yìn tí Jonathan tó fi rí ipò náà dé, nítorí pé wọ́n gbìyànjú gidigidi pé Jonathan ló gbọ́dọ̀ bọ́ sí ipò ọ̀gá ẹ̀. ó ní òun ní Babangida ló ń rán ní iṣẹ́ olóhùn àti olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn méjèèjì ló wà lẹ́yìn Jonathan lábẹ́lẹ̀ tí ọ̀rọ̀ fi ṣeé ṣe. ó sì ní bí Babangida ṣe ń rùn ní àwọn iṣẹ́ ni Ọbásanjọ́ náà rùn ní iṣẹ́. kódà ó ní òun tó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀jù nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá ìyún senate leader senator Teslim Fọlárìn àti ẹni tó jẹ́ aṣojú Jonathan ìyún senator Pulka. ó ní làwọn jọ ń ṣiṣẹ́ lórí bí Jonathan yóò ṣe di ààrẹ. kódà Ọláwépọ̀ ní lọ́jọ́ tí wọ́n gbé òkú Yar'Adua wọ Nàìjíríà, ó ní nǹkan bíi aago kan òru ọjọ́ náà òun wà lọ́dọ̀ Babangida kan lè mọ ipa tí Babangida kó pé gbogbo ìgbà náà gidi ló fi ń sùn tó ṣàfihàn rí pé Nàìjíríà ò dàrú, Jonathan ó sì bọ́ sórí àlééfà.